Ẹ káàbọ̀ sórí ìkànnì PAVILION TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bákan náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́. A kí yín, ẹ káàbọ̀. Ẹ má gbàgbé láti máa subscribe sí orí ìkànnì yìí kẹ́ ẹ lè máa ní àǹfààní sí àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá o. Àwọn ìròyìn tí a rí gbọ́ lórí ètò ìdìbò sí ipò ààrẹ àti sí ilé ìgbìmọ̀ aṣòfin tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó fi hàn pé àwọn ibùdó ìdìbò kan kò láǹfààní láti dìbò nítorí pé àwọn ọmọ jàgídíjàgan wọ́n ti gba ibùdó ìdìbò mọ́ wọn lọ́wọ́. Bákan náà àwọn pépà ìdìbò míì gan kò tiẹ̀ ní àwọn orúkọ àwọn ẹgbẹ́ kan nínú. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí, à ń padà bọ̀. Now they shout and get structure, but you are intimidating voters everywhere, left and right. You are intimidating voters. Nigerian youths have come out, Nigerians have come out, they say they want to vote, but you are intimidating them, but you say you get structure. If it's sure for you, leave the people, let them vote now. It's sure for you, Abi, leave the people, let them vote. Why are you intimidating voters? Leave the people. Ladies and gentlemen, you can see the way we're sweating. The polling unit that I was inside Aja, they came with juju, started to scuttle the whole process. They scattered the whole place. We had to run for our dear lives. Trust me, that's what happened in my own polling unit in Aja. I am distressed, I am unhappy that in this 2023, that we're supposed to be expecting better, we're still seeing this happening. It's just unfortunate. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa. A lérò pé ẹ̀yin náà ń bá wa lọ lórí àwọn ìròyìn bó ṣe ń lọ yìí. Ẹ má gbàgbé láti fi èrò tí yín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ́ ń wò wá ní gbogbo ìgbà. Ẹ subscribe sórí ìkànnì yìí PAVILION TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ́ ń wò wá.